Bàámu déndé. Bàbọ̀. Alájọ Abọ́túndé gbàdúrà. Ẹ bá sì dé. Alájọ Adé ni mo wà. Alájọ Bàámu déndé. Àti alájọ wa Àtàndá. Ìyá Káwúlà bọ́yì. Alájọ Kàfílátù Káwúlà. Alájọ Kàfílátù Káwúlà. Ọlọ́run gbàdúrà rẹ̀ sí. Ọlọ́run sàlékún gbàdúrà náà. Àbárúkọ náà ní Bahama. Ó ti wà lókè ọlọ́run níjà ẹ̀kọ́. Ó tàbí dáre fún ọlọ́run níjọ́ tú. Láwọn akọ́bájà tí kò ní tó bá àjẹ́ tú. Ọlọ́run afọwọ́ ní ìdílé Háúlù wọn. You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Alájọ wa déndé náà ẹjọ́ kọjá. Àwọn wa déndé. Alájọ Ibrahim déndé. Nígbà wọn sọ fún mi pé káwọn fi gbólóhùn ránṣẹ́ sí i. Bí wọ́n ti wọ́n jẹ kójọ́ ọmọ tì í mọ ní kọjọ́. Ẹ̀ẹ́dún wọ́n jẹ wọn lágbo wọ́n dé èèyàn. Báwo aláfa ni ẹjọ́ àwọn sẹ́gun lè máa yí là. Alájọ Ibrahim déndé. Ó kù náà tèmi. Ó mọ́sálásí ilé bàbá ọ̀gá Bello wọ́n wá fún àtúndé bò. Ìyá alájà wa Kàfílátù Káwúlà lọ́wọ́ gbàdúrà rẹ̀ sí ìdúgbò náà. Wọ́n náà wíwẹ̀ ọmọ tó tẹ̀lé ìyá Káwúlà nù. Tọ́ kílẹ̀ kébù. Nísì, alákòókò tó lọ, iná àtúndé àdúgbòdà àwọn ẹ̀ka tí àyà kan tí ọmọ níbi sílẹ̀ láì tásì máa fọwọ́ rẹ̀ bọ́jú ẹ bá kí fún déndé ìwọ ni lánàá. Àwọn àbàlí gà sí bí àyè. Mọ́sálásí àgọ́ ilé àwọn ọ̀gá Bello ìdáhùn déndé ní ká fún ní fọ́. Ẹ̀dá kò wọ́n pín in lọ́wọ́ ní kàdákàdá. Ṣẹ́gbọ́n o, èmi Sànúsẹ́wù $400. Báyìí kọ́ máa gba àkóyè. Àwọn tí ń darí ètò $100. Ìjókòó àwọn àfáà $200. Ó ti lọ sábà àwọn bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà àkókò àwọn aláfa. Ṣé mo ṣe é dá? Ó ti dá àwọn bàbá. Mo ti sẹ́ o. Déndé lọ́wọ́ fọkànbalẹ̀ òní ṣòfò. Òfò ní sí ọ́. Àmín. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.